Ẹ káàsán, ẹ sì kú ọwọ́ lẹ́nu iṣẹ́. Òní ní ọjọ́ 18 nínú oṣù kínní ọdún 2018. Ọdún yìí á sàn wá sówó, á sàn wá sọmọ, á sàn wá sí àìkú baálé ọrọ̀. Èmi ọmọ yín náà rèé, Ọpẹ́yẹmí Afilakatalabi, olóhùn àrà lórí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò. Àmọ́ ṣáájú, ẹgbẹ́ àwọn kókó tí ó jẹyọ nínú ìròyìn tọ̀sán tòní. Gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Àǹbọ̀dé ti ṣe àyípadà àwọn kọmíṣánná kan ní ìlú Èkó. Àjọ tó rí sí ètò ìdìbò nílẹ̀ wa INEC ti fọwọ́ sí ẹgbẹ́ òṣèlú tuntun 22 nítorí lílù ojoojúmọ́. Ìyá sálọ fún ọkọ ẹ̀ nílùú Ṣakí. Wọ́n ṣàwárí ojúbọ ìpànìyàn nílùú Iléṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. Àìsàn kan ṣekú pa òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba Èkó ó fòfin de àwọn tó ń fi kẹ̀kẹ́ kólẹ̀ ìdọ̀tí. Ọwọ́ àjọ ọlọ́pàá títẹ̀ ajínigbé 2 kan ní ìlú Èkó. Tọ́pẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jalè nílé Ifẹ̀ ti fojú ba ìkíkì tó jí ọ̀kadà ti bẹ̀rẹ̀ wọn. Níbi tí Ṣèyí ti fẹ́ já ọ̀kadà gbà lọ́wọ́ ti tẹ̀ wọ́n ní ìlú Èkó. Àwọn ọ̀dọ́ ya wọ́n sì tú àwọn tó wà látìmọ́lé sílẹ̀. Mi ò ní kí ẹ má rán mi lọ sẹ́wọ̀n, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sìnkú fúrásì adigunjalè kan ló sọ bẹ́ẹ̀. Àwọn ènìyàn pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá iná gáàsì tí ó wáyé ní ìlú Èkó. Àwọn ọlọ́pàá 3 wọ́n pàdánù iṣẹ́ wọn nítorí wọ́n yìnbọn pa àtúntò tó lu ọmọbìnrin kì í ṣe ẹ̀ṣẹ̀. Ìbọn oníke ní Lẹ́kan àtàwọn ọ̀rẹ́ fi já nílùú Ìjẹ̀bú-Òde. Kẹ́mi Fàṣọlọ́pàá ẹlùjì ìròyìn lẹ́ka eré ìdárayá. Aṣojú eré ìdárayá ní ìlú Èkó. Ẹgbẹ́ olùdíje ìrànlọ́wọ́ fún orin ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Pẹ́kẹ́ Afilaka. Gómìnà ìpínlẹ̀ Èkó ní àwọn kọmíṣánná rẹ̀ bẹ́ẹ̀ ló yan àwọn fún ọ̀sẹ̀ tó kọjá ní ìyọnípò náà wáyé gẹ́gẹ́ bí ààrẹ ìpínlẹ̀ Èkó. Ọ̀gbẹ́ni Túnjí Bello nípò náà ní pé Akínṣọlá, ọ̀gbẹ́ni Fẹ́mi Anífowóṣe. Gómìnà ló yan ọ̀gbẹ́ni Hakeem Faham gẹ́gẹ́ bí kọmíṣánná tó rí sí ọ̀rọ̀ ẹ̀rọ. Ọ̀gbẹ́ni Ládi Láwánsìn ló wà fún Ìṣẹ́gun Bánjọ ni yóò máa rí sí. Abilékọ Láyẹn ni yóò máa ṣàkóso ìgbègbè àtẹ̀jáde pé ìyípadà ti dé bá àwọn kọmíṣánná yìí nítorí wọ́n ti gbé wọn tẹ́lẹ̀. Ọ̀pọ̀ wọn ní àti ọ́fíìsì wà fún káràkátà sí ní ọ̀gbẹ́ni Steve ètò láti ọdún díẹ̀ sẹ́yìn ti dèrò ìgbà àti ìṣẹ́. Ọ̀gbẹ́ni Kẹ́hìndé rọ́pò Ayọ̀rìndé lásìkò bíbá àwọn èèyàn bá mi talẹ̀ kúrò. Bákan náà ni wọ́n sinmi kúrò ní iléeṣẹ́ tó rí sí ìpèsè ọrọ̀ àyíká ni wọ́n gbé lọ. Abilékọ Uzamat àti kọmíṣánná àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè àwùjọ iléeṣẹ́ tó rí sí ìkàgbọ́lá dábì ilé ìgbé ìfarasin fáwọn ará Àǹbọ̀dé fẹ́ lé. Lọ́jọ́rú Wẹ́ẹ̀sì nílẹ̀ Òjìlélórúkọ sílẹ̀ láti ìgbaniwọlé gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìgbà oṣù tuntun yìí wọlé ló mú kí àbúrò báyìí jẹ́ 68 náà ní ti ABP All Grassroots Alliance for New Nigeria ANP Party, Coalition for Change Freedom and Justice Party FJP, Truth Justice Helping Hand, March MA Democratic Party MDP, National Interest Party Rescue Mission and Progressive Mission. Alága INEC Yakubu gba àwọn ẹgbẹ́ tuntun náà tí wọ́n ń pín ìwé dájú pé wọ́n tẹ̀lé òfin ètò òṣèlú ìjọba àwarawa kí wọ́n sì mọ Nàìjíríà. Ó rán wọn létí pé ìgbaniwọlé wọn súnmọ́ ìdìbò ọdún yìí sì ti fi àtẹ̀jáde wá síta. Alága yìí ṣàlàyé pé yóò wáyé ní 20 oṣù kẹsàn-án. Wọ́n ṣẹ̀ṣẹ̀ buwọ́lù. Yakubu sọ pé ni wọ́n wá. Wọ́n nínú àwọn àdọ́rùn yìí àwọn mọ́kànlélọ́gbọ̀n gẹ́gẹ́ bí ọ̀rí láti ibi orúkọ tí wọ́n fẹ́ máa lò. Wọ́n ti àjọ Yakubu fi kún pé ó pọ̀ yìí nítorí ó máa ń ran dẹ̀mọ́ ìpèníjà láti ìṣòro tí àjọ ìwé ìdìbò fún
mílíọ̀nù àti gbígba àwọn òṣìṣẹ́ tí yóò ṣiṣẹ́ ọ̀hún ìpolongo ìbò pẹ̀lú lórí ohun tó yẹ kí wọ́n ṣe. Alága náà sọ pé iṣẹ́ ńlá ni kò dẹrùn INEC sí. Nítorí lílù ojoojúmọ́, ìyàwó sá lọ fọ́kọ ẹ̀ nílùú Ṣakí. Ẹsẹ̀ kò já ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ajé Monday tó kọjá nígbà tí ilé-ẹjọ́ ọ̀hún gbàlejò tọkọtaya ọmọ bíbí ìpínlẹ̀ Nasarawa àti ìyàwó rẹ̀ Sadiat tóun náà jẹ́ ọmọ bíbí lórílẹ̀‐èdè Benin. Ọ̀gbẹ́ni Musa Nasarawa ló mú ẹjọ́ Aminat tó òun ti gbé ìgbà Sadiat lọ́wọ́ rẹ̀. Ọkùnrin ẹni ogójì Aminat oníṣòwò kan ní ìlú náà sì fẹ́ sí bẹ́ẹ̀ ló gbà láti fẹ́ òun bó tilẹ̀ ojú oṣù mẹ́ta sí Sadiat lóyún tó bímọ tọmọ náà fi dàgbà. Ó ní ìjà kékeré Aminat fi lé e pé ṣùgbọ́n òun kò gbúròó rẹ̀ lòun fi mú. Nínú èsì Aminat òun kò lù ú pa látàrí lílù láti Benin ti dá sí i ló fà á tóun fi dàbí ọgbọ́n láti wá yàrá kan fún Sadiat ọdún kan nítorí mọ̀lẹ́bí làwọn. Ó tẹ̀síwájú pé nínú oṣù ọdún tó kọjá bárẹ́kẹ̀ àṣà wọ́n sì lu òun àtàwọn nípa àlàyé pé ó ní bó tilẹ̀ jẹ́ pé gbogbo ìgbà tí kò bá sí oúnjẹ ló máa ń béèrè bóun ṣe rówó kí òun tẹ̀lé ọkùnrin kiri ó sì máa ní ọjọ́ kan wà sì lọ òun ti pààyàn kó tó di pé òun àwọn ẹlẹ́dẹ̀ẹ́ tí ó jẹ́ gbá Sadiat lójú nípa ìgbéyàwó wọn ń fà ní ìtúnimọ́ mẹ́rìntà pé ó sákò ló sá ti sọ̀dé lẹ́yìn èyí ló sún ìwájú. Ìpínlẹ̀ tó wọ́pọ̀ ààbò ìlú ojúbọ ìpàdé ọ̀sẹ̀ tó kọjá níjọba ṣàpá ń wá ọkùnrin kan tí àwọn agbọ́ pé ọlọ́pàá kò yọ lọ́wọ́ àwọn aṣekúpani tí wọ́n àwọn agbófinró ààbọ̀ rẹ̀ Ojúbọ̀dé Ọláníyì ẹni ogójì ọdún mọ́kú àti Káyọ̀dé ìgbọ̀dún máyì ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gbẹ́ni Babáwálé àkójẹ́ káwọn gbọ́ nípa ìdìbò náà wọ́n ti ń lọ ilé ìpínlẹ̀ Ọ̀ṣun DSP fọlọ́ ìṣẹ̀lẹ̀ wọ́n tọ́wọ́ balẹ̀ ẹ̀dùn náà ṣe. Olùkọ́ kan tó tún jẹ́ olùkọ́ civil engineering bíyì net attack tó ṣe é gbọ́ pé ó lọ sí ilé Òṣogbo lọ́jọ́bọ̀ Thursday láti dìbò yan àwọn olóyè tuntun fẹ́gbẹ́ àwọn òṣìṣẹ́ ASUU lẹ́yìn tí wọ́n dìbò tán la gbọ́ pé ọkùnrin yìí di ọwọ́ mú àyà tó sì ṣubú lulẹ̀ fún nǹkan bíi ọgbọ̀n ìfi ń du ilé ìwòsàn látàrí ìyanṣẹ́lódì àwọn ìyẹn NASU tún lọ lọ́wọ́ ọ̀hún lẹ́yìn tí kò fún oògùn báyìí láìsàn rárá tó fi dágbére ní ikú ọ̀hún jẹ́ nítorí kò sí àmì àìsàn lára ọkùnrin náà rárá bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè fúnra pé irú nǹkan bí lè ṣẹlẹ̀ sí olùkọ́ kan tó bá wa láti uni Ọ̀ṣun ní pẹ̀lú gbogbo agbára ní Ògúnbíyì fi ń polongo ìbò fún ọ̀kan lára àwọn olùdíje láàárọ̀ ọjọ́ náà títí tóun gan fi dìbò kó tó di pé ó kàn déédéé di ọwọ́ mọ́ àyà tí kò sì lè sọ̀rọ̀ mọ́. Ẹni náà fi kún pé akíkanjú ni olóògbé náà tó bá di ọ̀rẹ́ ẹgbẹ́ ìyẹn yíyàn ó kì í gbà kí wọ́n yan ẹnikẹ́ni jẹ rárá kódà ó wà àwọn ẹlẹ́rìí nínú ẹjọ́ kan nílé ìwé náà láìpẹ́ yìí ó ní Ògúnbíyì kì í bá ẹnikẹ́ni jà ó kórìíra ìyànjẹ bẹ́ẹ̀ ni gbogbo àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ràn rẹ̀ pẹ̀lú ọwọ́ tó fi mú wọn nínú ọgbà. Ó sọ síwájú pé ikú náà ìbá fo Ògúnbíyì rò tó bá jẹ́ pé ambulance tó ní afẹ́fẹ́ láti fi tètè lójú ẹsẹ̀ tíṣẹ̀lẹ̀ náà fìdí olè ìdọ̀tí sí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ fún àwọn tó ń fi kẹ̀ wọ́n ń pè ní wheelbarrow dalẹ̀ nù tó tí ìjọba ìpínlẹ̀ èyí tí wọ́n pè ní Cleaner Lagos Initiative. Sátidé tí ń ṣe ọjọ́ kẹta náà wáyé nígbà tí ìwádìí tó pé ìwádìí ti fi hàn pé aburú ni àwọn tí wọ́n fi báírò kólẹ̀ náà ń kó bá ìpínlẹ̀ yìí nítorí àwọn ni wọ́n máa ń fi òru bojú tí wọn yóò máa da ìdọ̀tí tí wọ́n bá kó lọ́sàn-án gangan sáàrin ọ̀nà aládùúgbò yóò kàn jí láàárọ̀ tí wọn yóò bá ìdọ̀tí pìtì látó sọ ọ́ di mímọ̀ pé oníṣẹ́ ọmọlanke yìí olóró tí wọ́n lè fi digunjalè ló jáwọn èèyàn lólè ló wà kò sẹ́ni tí yóò mọ̀ àwọn nǹkan ìjà náà ló ní wọn tó ń lọ jẹ́jẹ́ wọn lọ́nà tí wọn yóò sì gba gbogbo ohun tí wọ́n bá rí lára wọn ó fi pè aṣọ òkúdọ̀tí yìí náà wà. Èyí ni ìjọba gómìnà gbé ètò CLI ìyẹn cleaner fáwọn èèyàn bákan náà ni wọn yóò mú ará ìlú tó ń gbé ilẹ̀ fún ogun yóò jọ fi ojú ba ilé ẹ̀. Taofeek tó jí
ilé-ẹjọ́ Abẹ́òkúta ti sọ ọkùnrin kan lórí ẹ̀sùn pé ó jí mílíkì tó ń gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó $1,140 gẹ́gẹ́ bí pé ní ọkùnrin méjì kọjá ìṣẹ́jú 22 ládùúgbò Ṣadé nílùú Abẹ́òkúta. Ó ṣàkàdá TVS tí nọ́mbà ẹ̀ jẹ́ AKM 1 Banji Adéròjú. Ó ní èròǹgbà rẹ̀ ní láti ta ọ̀kadà náà fún ẹlòmíì. Agbẹnusọ ìjọba ṣàlàyé pé níṣe ni Taofik sọ fún Benjamin pé òun fẹ́ ra ọ̀kadà náà lọ́wọ́ ẹ̀. Wọ́n sì jọ ṣàdéhùn iye tí yóò rà. Ìyẹn ni ọ̀daràn náà ṣe ní kóńgò wò bó ṣe gbà á sá lọ nìyẹn ní sọ pé ó sì lòdì sófin. Bákan náà ni ẹni pé òun jẹ̀bi kí kóòtù sì ju Ọbásanjọ́ ní kí tọ́wọ́ tán ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta táwọn èèyàn ọ̀kadà gbà lọ́wọ́ ti RSA ìpínlẹ̀ Èkó. Mẹ́rin kan ọmọlẹ̀ Railway Táíwò àti Kàbírù Àjíbóyè Oyètọ́ba tóun jẹ́ ọmọ àti ọmọ ẹ̀ tí wọ́n lò bàjẹ́ àṣẹta yòókù lọ́jọ́bọ̀ Thursday. Ọ̀kadà tó gbèrò ìgúnjalè mọ́ wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn lẹ́yìn ìsọwọ́ tó jẹ́ pé òun lòun ní ìbọn àtàgbẹ̀rún $9 òun kì í lọ jalè rárá. Ìgbà tí wọ́n bá dé ní Ṣèyí Ayétọ́ba yóò wá náírà ló fún òun lẹ́ẹ̀mejì lẹ́yìn wọ́n sì kọ̀ ọ́ lẹ̀ ìkan sì wà torí iṣẹ́ yẹn kò lọ dáadáa. Lórí ohun tó ń fìbọn ṣe Rilwan tó jẹ́ ààyè lòun ṣàlàyé pé òun fìbọn náà lé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn alátakò lọ́dọ̀ òun ni òun wá yìí tí ààyè lòun nígbà sọ́wọ́ bá dárúkọ òun gẹ́gẹ́ bí ẹni tó ń fún àwọn níbọn. Ìdí díẹ̀ nígbà tó ń ṣàlàyé tí ẹ̀ ṣe yìí tí wọ́n pè ní olórí ikọ̀ adigunjalè náà ṣàlàyé pé ẹnìkan tó ń jẹ́ Túndé ló kọ́ òun níṣẹ́ olè jíjà ṣùgbọ́n wọ́n ti mú un. Ìyẹn lòun náà ṣe wá dá ẹgbẹ́ olè tòun táwọn máa ń gba ìbọn lọ́wọ́ Rilwan tó jẹ́ ọ̀rẹ́ òun táwọn sì jọ wà. Afurasí yìí sọ pé táwọn àgbègbè 10 Onípànù Yaba àti National Stadium làwọn ti máa ń jalè. Bó bá sì dé lòun yóò lọ fún Rilwan lówó. Ìbọn rẹ̀ fi kún àlàyé ẹ̀ pé ọ̀kadà làwọn máa ń fi ń ṣiṣẹ́ àwọn yóò sì tà á ní $60,000 gbọ̀n dà sí ni. Èyí tí wọ́n fi mú wọn ọ̀kadà náà àtẹ̀rò tó gbé sẹ́yìn kọ́kọ́ ṣe bí wọn àfi bí wọ́n ṣe kọ RRX tó wà níbẹ̀ ṣe gbọ́ bí wọ́n yìí ìbọn ìbílẹ̀ kan làwọn ọlọ́pàá bá ti ọ̀bẹ. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Chikurasina ti fọwọ́sowọ́pọ̀ náà sí ẹ̀ka FS fún ìpè. Ìyàwó station ọlọ́pàá lójoojú wọ́n sì tú àwọn tó wọ́n sílẹ̀. Ọjọ́ Sunday yìí kì í ṣe wọ́n wà ní station Òjòjú Abíọ́dún ní ìpínlẹ̀ Ògùn. Ìdí ni pé níṣe làwọn lójijì ni wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ níbẹ̀. Ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ wọ́n sì ṣí sí ẹ̀gbá yìí ni wọ́n lọ kọ́ tí wọ́n sì máa ń mú ọtí ládùúgbò Yakoyo lójoojú ṣùgbọ́n wọ́n kó àwọn aláìṣẹ̀ náà mọ́ ojú wọn pẹ̀lú ìbọn làwọn ọlọ́pàá náà yọ sí wọn padà. Ìbọn ọ̀hún làwọn jẹ́ Dàda Ọmọ́tóyè rẹ̀ jẹ́jẹ́ bí kò sì jẹ́ ọkùnrin náà kò bá ti dágbére fáyé báyìí. Ọjọ́ náà làwọn ọ̀dọ́ kóra wọn jọ láti gbẹ̀san ohun tó ṣẹlẹ̀ ní Alágbolé di ìjọ padà kọ́ lọ bí wọ́n ṣe kọrí sí station Òjòjú Abíọ́dún nìyẹn. Àwọn mọ́tò àtàwọn tó wà níwájú ẹ̀ náà kíláàsì iwájú àti ti ẹ̀gbẹ́ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí fọ́dá station náà lọ tí wọ́n fọ́ tẹ̀wọlé àgọ́ ọlọ́pàá yìí. Ó sì pẹ́ lórí kọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn tí wọ́n hùwà náà nítorí àwọn mọ̀ wọ́n. Ó fi kún pé wọ́n ti padà wá jọ̀wọ́ ara wọn fáwọn ọlọ́pàá ṣùgbọ́n kò sọgbọ́n pé wọ́n àwọn ọ̀dọ́ ti kànáà. Ó ní bí ọlọ́pàá bá ṣe pé ìwà kó wàhálà bá wọn. Àwọn èèyàn ṣe ìjàmbá iná gáàsì ní ìlú Èkó. Píparí àkójọpọ̀ ìròyìn tó lè sọ pàtó iye àwọn èèyàn tí ó kú nínú iná kan tó yọ ní iléeṣẹ́ àtúwà lójú ọ̀nà CMD Magodo. Nítorí báwọn kan ṣe sọ pé èèyàn 10 ló kú tí ọ̀pọ̀lọpọ̀ sì farapa láwọn míì sọ pé wọn kò ju 2 lọ. Ohun tó dá àárọ̀ kùtù ọjọ́ ẹyọ láti iléeṣẹ́ tó ń pèsè gáàsì tó náà. Ohun tí a gbọ́ ni pé gáàsì náà ń jó láti ibì kan. Àwọn tí wọ́n wà níbẹ̀ kò sì tètè mọ̀. Mọ́tò kan ni wọ́n ló kọjá tí iná sì bù nígbà tí wọ́n tó ń ṣẹlẹ̀ iná tó lágbára. Bí burúkú sì ti kárí ojú wọn kọjá nítorí ó jọ pé iná náà lè ràn mọ́ wọn. Bí èyí pé àwọn èèyàn tó farapa jáde láti inú àlàyé pé àwọn èèyàn kú níbẹ̀ lóòótọ́.
kò sẹ́ni tó ti rí sí lọ́sàn. Àwọn FRSC àti yọjú síbẹ̀ lóòótọ́ ṣùgbọ́n iná náà kò sá. Nítorí àìṣe ọlọ́pàá 3 pàdánù ìlú Èkó. Ìkìlọ̀ ti lọ sọ́dọ̀ àwọn ará ìlú láti máa yọ ọlọ́pàá mọ́ nítorí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó iṣẹ́ náà nítorí pé wọ́n yìnbọn mọ́ ọ̀dọ́mọkùnrin sí jáde láyé. Àwọn ọlọ́pàá àtijọ́ 3 náà ni Sergeant Osaseri Saturday tó ní nọ́mbà ìdánimọ̀ 25759, Sergeant Ṣẹ́gun Okun tí nọ́mbà tilẹ̀ jẹ́ 35 àti Corporal Adékúnlé Olúwarótì 33 Èkó. Ọlọ́pàá ìpínlẹ̀ ayé pé ìjà kan sáwọn tó fi di pé àwọn ọ̀dọ́ náà bẹ̀rẹ̀ sí í gbòòrò àwọn ọlọ́pàá wọn kọ́ nípa iṣẹ́ ọlọ́pàá ṣèwàwù ìbọn. Níbẹ̀ ni ọ̀kan nínú wọn ti sì kú lẹ́ni ní wàhálà náà ṣẹlẹ̀. Lẹ́yìn náà ni wàhálà sì so gidi nítorí àwọn ò ní gbà ọwọ́ ìbọn ni wọ́n àṣẹ látọ̀dọ̀ kọmíṣánná wọn ní ìjọba ilé ẹjọ́ ni wọ́n àtórí sí ìfẹ̀sùnkàn fún àwọn ọlọ́pàá sì ti kìlọ̀ fáwọn kí wọ́n fa àwọn ọmọ abíyìnbọn láì nídìí ìyà ìjọba. Ní jìbìtì ìbálòpọ̀ ni pé àgbèrè kì í ṣe ẹ̀ṣẹ̀ o, bó ti wí nù. Orúkọ ẹ̀ ń jẹ́ Ayọ̀ Òsénì. Ó máa ń bá àwọn ọmọ ìjọ ẹ̀sùn dáadáa, sọ pé ìwà ṣe ẹ̀ṣẹ̀ rárá àti pé Bíbélì fóun tí ìránṣẹ́ Ọlọ́run gidi. Lọ́sẹ̀ tó kọjá, Kọmíṣánná Ayọ̀ Òsénì tó pe ara tó wà nílùú Àbújá pé ó fipá bá obìnrin kan tí wọ́n ń pè ní mọ́ jìbìtì gba mọ́tò Lexus tó jẹ́ ti obìnrin náà, bó tilẹ̀ jẹ́ pé bọ́ọ̀sì náà fi ta òun lọ́rẹ. Kì í ṣe pé òun jí tàbí ọlọ́pàá ní òótọ́ ló lu obìnrin náà. Nǹkan bí kọjá máa ń fún lówó bẹ́ẹ̀ ló tún dára tóun sì fi ní lọ́jọ́ kan ní pásítọ̀ náà lo ọgbọ̀n nígbà tó sọ pé Ọlọ́run fẹ́ lo mọ́tò òun sì nígbàgbọ́ pé Ọlọ́run ni kò jẹ́ kóun kó ọ̀rọ̀ tó rà lè wá sí i, ṣùgbọ́n òun rí mọ́tò náà ní ṣe fàájì káàkiri SARS létí ló jẹ́ nítorí mọ́tò náà fóun nínú àwọn ẹ̀rí ìsìn lóòótọ́ lòun obìnrin náà kejì sílẹ̀ láàrin àwọn. Nínú oṣù kẹjọ ọdún tó kọjá yìí nígbà tóun pa ọmọ ìjọ sùn ó ní kò sí ẹ̀ṣẹ̀ nínú àgbèrè èyí gan ló fọgbọ́n mọ́tò ẹ̀ ló sì fi. Ó ní obìnrin ẹni nítorí tí òun ṣe kéne kò ní kó sì ń pásítọ̀ náà àti pé ìgbìmọ̀ yóò fi kọjú ẹ̀ nígbà tó bá dé ilé ẹjọ́. Eré ìdárayá. Mọ́ṣúọ́lá jẹ́ aṣojú eré ìdárayá ní Áfíríkà sí àjọ eré bọ́ọ̀lù rẹ̀. Báyìí Akéwù Nábọ̀dé ti ìpínlẹ̀ fún kíyè ọkàn rẹ̀ nígbà tí ó kọ sórí ẹ̀ka àyẹ̀wò àmbásádọ̀ ìpínlẹ̀ Èkó gómìnà Akínwùmí Àǹbọ̀dé kí Ọlọ́run bùkún fún ìpínlẹ̀ Èkó. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní Mọ́ṣúọ́lá ti ń ṣe báyìí tó ti ń ṣe bẹ̀bẹ̀ oríire pé òun ló gba bọ́ọ̀lù wọlé jù ní sáà tí ó pé dáadáa jù ní líìgì ilẹ̀ wa. Ó ti lọ sí Liverpool Angels lọ́dún 2015 níbẹ̀ ló sì gba dé Arsenal Ladies nígbà tó kọjá sí China lọ́dún tí ó kọjá. Àwọn èèyàn rò pé arábìnrin náà káàkiri ní ọdún 2011 ló bẹ̀rẹ̀ sí ń ta, ó sì ti gba ife ẹ̀yẹ àti èyí tí lára rẹ̀ jẹ́ agbábọ́ọ̀lù tó dáńgájá jù lágbàáyé ti iléeṣẹ́ ìròyìn BBC. Láti ọ̀sẹ̀ tó kọjá sí ìròyìn agbábọ́ọ̀lù ní ti Super Eagles ní ìdààmú láti bá lẹ́yìn táwọn kan tó ń lù ú ní jìbìtì wọn jọ sin orílẹ̀-èdè. Ìròyìn jáde pé ìrònú àrújú ti ń dààmú ọpọlọ rẹ̀ nínú ayédèrú oníṣòwò jìbìtì bílíọ̀nù kan àti mílíọ̀nù lọ́nà 200 náírà. Ní báyìí Samson Siasia, Kanu Nwankwo, Augustine Eguavoen, Taribo West àtàwọn míì ti dìde ìrànlọ́wọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ kan tí ó yẹ kó wáyé ní ìlú Èkó lóṣù tó ń bọ̀. Owó tí wọ́n bá rí níbẹ̀ yóò sì jẹ́ ti Oroma yàtọ̀ sáwọn ìgbésẹ̀ ní bẹ́ẹ̀. Oroma tó jẹ́ balógun Golden Eaglet lọ́dún 1993 tí wọ́n gba ife ẹ̀yẹ agbábọ́ọ̀lù ló ti gba oríṣiríṣi ìtọ́jú ṣùgbọ́n ara rẹ̀ kò tí ì yá dáadáa máa burú sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wáídì Àkànní tó jẹ́ agbábọ́ọ̀lù àti alága àjọ eré lára àwọn tó ń ṣètò fún ẹgbẹ́ Oroma láti ràn lọ́wọ́ Nàìjíríà, France, Turkey. Oríṣiríṣi ẹgbẹ́ agbábọ́ọ̀lù ní Oroma ti ṣe bẹ̀bẹ̀ ní Nàìjíríà, Switzerland àti Greece. Oṣù kọkànlá ọdún 2010 ló sì fẹ̀yìntì. Ó gbá bọ́ọ̀lù fún Nàìjíríà fún bí
ó sì wà lára àwọn tó ń gba àárín rẹ̀ kò lórí ìròyìn fún tòkó tí a ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Gómìnà ìpínlẹ̀ Èkó Bọ̀dé tí kò àjọ tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ wa ẹgbẹ́ òṣèlú tuntun méjì wọ́n ṣàwárí ojúbọ ìpànìyàn nílùú pa òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Èkó fòfin de àwọn tó ń fi ìdọ̀tí. Tọ́pẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti fojú ba ilé ẹ̀kọ́ ọ̀kadà ó ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ọdún. Ṣèyí àti ikọ̀ rẹ̀ ti fẹ́ já ọ̀kadà gbà ní ìlú Èkó. Àwọn ọlọ́pàá lójoojú ẹlẹ́wọ̀n sílẹ̀. Mi ò ní kí ẹ má ràn mí lọ sẹ́wọ̀n Àmínà ajínigbé kan lọ́pàá mẹ́ta pàdánù iṣẹ́ wọn nítorí wọ́n yìn pásítọ̀ tó lu ọmọ ìpè ìbèrè. Ibi náà la ó ti dánu dúró rẹ́rẹ́ fún tọ̀sán tòní. Ọpẹ́yẹmí Àfìlákà Tàlàbí olóhùn.